rí sí ìbò náà nínú ẹgbẹ́ PDP ǹjẹ́ ẹ nígbàgbọ́ nínú àwọn tó ṣètò ìbò yìí? Alábòsí ẹni tó ṣe chairman wa àti secretary àti treasurer wa nínú ẹgbẹ́ PDP àbí? ti PDP káṣàmùsùrù mi rí irú wà bẹ́ẹ̀ rí lọ́wọ́ èmi mo fún wọn lówó kan lọ ra fọ́ọ̀mù pé irú àwọn ọmọ yẹn tó ń ríṣẹ́ tó ń rí gbà mo fún wọn ní owó gọbọi kan lọ ra fọ́ọ̀mù ní INEC I mean LASEC wọ́n dẹ̀ pín kiri lọ́pin àwọn ọmọ yẹn fill fọ́ọ̀mù wọ́n ṣe primary wọ́n ṣe nínú ìdásí ẹni tẹ́ bá mú ládùúgbò yín lẹ mọ́ra yín ládùúgbò yín ní kẹ́ni tẹ́ bá lẹ́ fẹ́ ń bẹ̀ èmi náà fẹ́ o mi ò dá sí o ọmọ mi gangan kò sí ń bẹ̀ o àbúrò mi gangan ò gba fọ́ọ̀mù o ládùúgbò wọn náà ti pín àwọn wá láàrin àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wá chairman wa ivoji àti sọjí kìíní kan àti wálé something treasurer nígbà tó gba forms yẹn tán àwọn náà lè return ẹ̀ sí ọ̀dọ̀ LASEC ó mọ nǹkan tó ń ṣe wọ́n wo gbogbo àdúgbò tó ń mọ̀ pé PDP lè wọlé wọ́n return form igi oró náà gbìn wọn ní ṣàǹfààní ẹ̀. ohun tí a sọ ni pé wọ́n pàjápò pọ̀ mọ́. kí wọ́n tún fẹ́ ṣe nígbà tó ń wá lẹ kínní pé kò ń ṣẹjọ́ LASEC ẹ̀wọ̀n tẹ gbé kínní lé lọ́wọ́ náà tàyín wọ́n dẹ̀ rò pé àwọn gbèjẹ kọ́lọ̀ ń dẹ́mi wá sí wọn gbèjẹ o so ìyẹn ni ṣe sọ pé kòkòrò tó jòbì tí o bá lò ó fẹ́ lọ máa lọ rè tó bá fi àbòsí gbìnlẹ̀ṣẹ̀ wàá jẹ bàbá ńlá ìyá àbòsí dọ́mọdọ́mọ wọn á jẹ kí ló dé ìpàdé yẹn la ṣe níjọ́ wo la ṣe ìpàdé bí náà jọ Monday wọ́n wá ń report pé kì í ṣẹjọ́ INEC àwọn tá a gbé lé fún pé torí INEC ò gbà kálukú LASEC rárá kọ́ máa kálukú kọ̀ máa gbé fọ̀hún ẹ̀yin secretary ẹgbẹ́ yín chairman ẹgbẹ́ yín náà máa return fọ̀hún àwa ti rò kan ti. nígbà tí wọ́n sọ lójú wọn fi ẹ̀sùn bẹ́ẹ̀ kàn kí ni wọ́n sọ. kí ni wọ́n fẹ́ sọ wọ́n lè dúró ni àti ìrìnnà jẹ́ ká ṣe election tán àti wọ́n pé ẹ̀ṣẹ̀ ńlá ni. bẹ́ẹ̀ni. both ti ọlọ́pàá àti tẹgbẹ́ wọn kó owó fún yín ẹ̀ràwé àwọn ọmọ yẹn jókòó àwọn ọmọ yẹn ń sunkún ni torí wọn polongodo ó wá di pé orúkọ wo ló máa jáde wọn rí i pé orúkọ wọn ò jáde kí ló fà á àmì LASEC ni ẹ má kàn wọn lọ́wọ́ ń bẹ̀ o àwọn èèyàn ni wọ́n wá rí i pé inú mọ́tò inú búùtù mọ́tò ẹ̀ ló kó gbogbo fọ́ọ̀mù yẹn sí ṣé èèyàn làwọn yẹn. ohun tó lè túmọ̀ sí ni pé ìbò ọjọ́ sátidé ẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀. kó ṣe pé ànígbàgbọ́ ibi ìbátan ká ní gbogbo àwọn tá a ra fọ́ọ̀mù tá iye tó yẹ ká ní kó jẹ́ kó tó báyìí kó wá jẹ́ pé ibà yìí. so ó máa kéré gan-an. àti ìmọ̀ye wo náà wọ́n kọ́ iye tán gbà wọlé wọ́n ṣẹ̀ṣẹ̀ rìpọ́ọ̀tù fún wa níjọ́ Monday ni so ibi tó yẹ kí gbogbo àwọn ọmọ wa tó ń jó kiri tó ń ṣe aráàlú pàápàá ó ti rẹ̀ wọ́n èmi ti sọ fún wọn kò síjà ṣọ́ọ̀ṣì o ṣàdúrà ṣàmì ni o tó bá tún sọ pé wọ́n fún wọn ní kọ́bọ̀ ìpín ìkíní kan tó lọ́ọ́ dìbò fún wọn tíyà yẹn bá dé ẹ má déwájú èmi o opportunity lẹ ní sìn láti lè rí pé ẹ dúró dáadáa ẹ dẹ̀ ṣe dáadáa kí ojú máa tì kéèyàn kúkú yọ ọ̀ràn ebi kúrò nù bọ̀ tó bá jẹ́
10,000 tó fẹ́ fún ẹ 15,000 ọjọ́ ìdìbò ló máa tò ló máa náà yànyàn kan lẹ tó fẹ́ tẹ̀lé. bàbá wọn ló mú akọ wọn mọ̀ bàbá sí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí àwọn ẹgbẹ́ tó bá dárúkọ